bàbá ìjẹ̀ṣà ní kí wọ́n fóun ní bẹ́ẹ́lí lẹ́wọ̀n o. bá òkú ìṣe ò tán ọjọ́ ajé monde ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ní ilé-ẹjọ́ àkànṣe tó ń gbọ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìwà ọ̀daràn abẹ́lé yóò yiri ẹ̀bẹ̀ gbajúgbajà adẹ́rìn-pòṣónú onítìátà ilé wa ní James Ọlánrewájú Omiyinka táwọn èèyàn mọ̀ sí bàbá ìjẹ̀ṣà wò láti pinnu bóyá kí wọ́n fún ọkùnrin náà ní bẹ́ẹ́lí kó lè máa tilé ẹ̀ wá jẹ́jọ́ tàbí kí wọ́n sì ṣe mọ́ ẹ̀wọ̀n kirikiri tó wà náà títí tí ìgbẹ́jọ́ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn tó pè yóò fi parí. ọjọ́ náà ni adájọ́ Olúwatóyìn Táíwò yóò pinnu bóyá lóòótọ́ ni bàbá ìjẹ̀ṣà kúnjú òṣùwọ̀n ẹni tí wọ́n lè fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún lẹ́yìn tó ti lo ó kéré tán oṣù 2 nínú ẹ̀wọ̀n ọdún 5 tí wọ́n dá fún un. lára ohun tí wọn yóò gbé yẹ̀wò ni bóyá ìwé ìpẹ̀jọ́ kòtẹ́milọ́rùn rẹ̀ bọ́ sáàrin gbèdéke ọ̀sẹ̀ 3 tí òfin là kalẹ̀ fún ẹni tó bá fẹ́ pẹjọ́ tako ìdájọ́ ilé-ẹjọ́ gíga. wọn yóò tún wò ó bóyá ẹlẹ́wọ̀n náà ní àkọsílẹ̀ rere lọ́gbà ẹ̀wọ̀n tí kò sì tí ì fò bẹ́ẹ̀lì rí àtàwọn nǹkan míì. nígbà tí ọ̀rọ̀ ìpẹ̀jọ́ kòtẹ́milọ́rùn bàbá ìjẹ̀ṣà jẹyọ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kẹsàn-án yìí agbẹjọ́rò bàbá ìjẹ̀ṣà amòfin Chukwudi pe àkíyèsí adájọ́ sí ẹ̀bẹ̀ oníbàárà rẹ̀ pé kílé-ẹjọ́ ṣàánú òun. ó ní kí wọ́n fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún un ní ìbámu pẹ̀lú ìsọ̀rí 6 ìlà 6 ìwé òfin ilé wa àti ìsọ̀rí 51 òfin ètò ìdájọ́ tilé-ẹjọ́ gíga nípínlẹ̀ Èkó, èyí tó fún adájọ́ lágbára láti fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún ẹlẹ́wọ̀n tó pẹjọ́ kòtẹ́milọ́rùn. lóòótọ́ lọ́ọ̀yà náà ṣàlàyé níwájú adájọ́ pé ìdí pàtàkì táwọn ṣe gbé ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún wá síwájú rẹ̀ kò ṣẹ̀yìn àwọn ìpèníjà kan tó jẹyọ. ó ní lọ́wọ́lọ́wọ́ yìí nígbà táwọn wo kàlẹ́ndà àti àwọn ẹjọ́ tó wà níwájú kóòtù kòtẹ́milọ́rùn dáadáa, àwọn ẹjọ́ náà pọ̀ gidi débi pé tí wọ́n bá tún fi ti bàbá ìjẹ̀ṣà kún kò sígbà tí ọ̀daràn náà kò ti ní parí ẹ̀wọ̀n rẹ̀ kí ìgbẹ́jọ́ kòtẹ́milọ́rùn tó bẹ̀rẹ̀, torí ọdún 3.5 péré ni ẹ̀wọ̀n ọdún 5 tí wọ́n wọ̀n fún oníbàárà òun kú sí níbàámu pẹ̀lú òǹkà àti kàlẹ́ndà tí wọ́n fi ń kájọ́ fáwọn ẹlẹ́wọ̀n. Chukwudi ní tí wọ́n bá sì wò dáadáa kí wọ́n béèrè ọ̀rọ̀ wò lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n, wọ́n máa jẹ́rìí sí i pé èèyàn dáadáa ni bàbá ìjẹ̀ṣà o. ìwà jẹ́jẹ́ ló ń hù lẹ́wọ̀n, kò sì dá àwọn wọ́dà tó ń ṣọ́ wọn láàmú rárá, ó lọ́mọlúàbí ni lọ́hùn-ún. ó nítorí ẹ̀ làwọn ṣe rọ ilé-ẹjọ́ náà láti ṣíjú àánú wo oníbàárà òun kí wọ́n gba tiẹ̀ rò kí wọ́n sì ro tọmọlúàbí mọ́ ọ lára kí wọ́n fún un ní bẹ́ẹ̀lì náà. ṣùgbọ́n agbẹjọ́rò fún ìjọba fòdìdé lójú ẹsẹ̀. amòfin Ọmọ́bùnmí Bájùláyé Bíṣí sọ pé òun ò gba ohun tí olùjẹ́jọ́ ń sọ lẹ́nu yẹn, òun ò sì fara mọ́ ẹ̀bẹ̀ fún bẹ́ẹ̀lì rẹ̀. ó ní kò sí ipò pàtàkì tàbí ìpèníjà àkànṣe kan tílé-ẹjọ́ fẹ́ rò mọ́ ẹlẹ́wọ̀n náà lára, torí kò rọ lápá kò sì fọ́ lójú, bẹ́ẹ̀ ni kò sí àkọsílẹ̀ kankan pé àárẹ̀ mú un lẹ́wọ̀n. ọ̀rọ̀ bẹ́ẹ̀lì tí wàá jẹ́. ó ní kílé-ẹjọ́ wọ́gi lé ẹ̀bẹ̀ bàbá ìjẹ̀ṣà fún bẹ́ẹ̀lì. ọgbà ẹ̀wọ̀n tó wà yẹn náà ni kó ti máa wá jẹ́jọ́ kòtẹ́milọ́rùn ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé òun ò lòdì sí ìpẹ̀jọ́ rẹ̀ tuntun yìí, ó ló lẹ́tọ̀ọ́ sí ìpẹ̀jọ́ kòtẹ́milọ́rùn lábẹ́ òfin. ṣé tẹ́ ò bá gbàgbé ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù keje ọdún yìí lórúkọ Ọlánrewájú Omiyinka wọ̀wé àwọn ọ̀daràn afipábánilòpọ̀ nípínlẹ̀ Èkó látàrí ìdájọ́ ilé-ẹjọ́ kan náà yìí tó dá a lẹ́bi lẹ́yìn tó ti rojọ́ tẹnu ẹ̀ ti fẹ́rẹ̀ bó fún ọdún kan gbáko. wọ́n lẹ́rìí fi hàn pé lóòótọ́ ló hùwà ìnítìjú, ìwà ìṣekúṣe pẹ̀lú ọmọ ọdún 14 kan tó ń gbé ilé Dámilọ́lá Adékọ̀yà táwọn èèyàn mọ̀ sí Princess. wọ́n ní kó lọ́ọ́ fẹ̀wọ̀n jura kó lè kọ́gbọ́n. ṣá adájọ́ Olúwatóyìn Táíwò ti ní káwọn olùjẹ́jọ́ àti olùpẹ̀jọ́ náà pàdé òun lọ́jọ́ Monday tó ń bọ̀ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.